ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń rí wa, ẹ like kí ẹ subscribe kí ẹ lè máa jẹ́rú àǹfààní yìí nígbàkúgbà tá a bá ti post fídíò. Ṣé rí nínú fídíò tá a fẹ́ fi hàn yìí, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé táwa ò bá rí àwa kì í sọ. Èyí tá a bá rí gan-an a jẹ́ pé a ti wádìí, a ti ṣọ̀fín tótó, a ti rí i pé òdodo ọ̀rọ̀ ni ká tó mú wá sétí ìgbọ́ yín. Ká má fọ̀pá pọ̀ lọ́pọlọ péjò. Ẹ jẹ́ ká sojú abẹ́ǹkó. Mo kí n pé àánú Olódùmarè ní fi ń sílẹ̀ o. Àkàndá ọ̀rọ̀ Awíkonko ló kọ mi Àjàó Àrò. Awíkonko á sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe. Pápápá mo fẹ́ sọ nípa ìrìn àjò tó wáyé lánàá níbi tí àwọn Ọ̀yọ́ State Traditional Council tí wọ́n ti lọ ṣàbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Kókó ìdí tí wọ́n fi lọ á sọ, ṣùgbọ́n lára ìdí tí wọ́n fi lọ náà ni láti lọ fẹ̀mí ìmoore hàn, dúpẹ́ lọ́wọ́ ààrẹ gẹ́gẹ́ bí bàbá, ìgbésẹ̀ kíákíá tá ààrẹ gbé lórí àwọn ọmọ tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire. Eléyìí ó pẹ̀lú ìdí tí wọ́n fi lọ rèé kí ààrẹ pé ẹ̀lẹ́ ń bẹ̀ ń bọ̀rọ̀. Unfortunately, Aláàfin ò láǹfààní àti wà ń bẹ̀. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Tálààfin ò fi lọ bí ìpàdé. Bàbá Rashidi Ládọjà àwọn ni wọ́n líìdì àwọn orí adé tó kù lọ, àti bàbá wo Olúgbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo nígbàgbọ́ wípé bàbá wa sọ ń wò Ògbómọ̀ṣọ́ wọn ò sí àràǹdì ní ó jẹ́ káwọn lọ. Bóyá Aláàfin náà dẹ̀ sí àràǹdì, ṣùgbọ́n a ní láti reflect lórí àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ Aláàfin àti Ọ̀yọ́ State Traditional Council. Báwí àákú, báwí ọ̀run là ń lọ. Ẹ ṣáà mọ̀ gbogbo òòṣà ní ìjòbè lẹ́rọ̀, bọ́bá kan tọ́ yàrá ariwo fi gbalẹ̀ tí fi gboko, ńlò kìkì fi kan gbogbo àdúgbò. Bí gbogbo èèyàn bá ń parọ́ n ò ní parọ́. Ó sì yẹ kẹ́ ẹ mọ̀ wípé mo kó a mọ́ lápẹẹrẹ. Tẹ́ bá wo dáadáa, tẹ́ bá sì wo body language Aláàfin, eléyìí kì í sọ̀rọ̀ ọjà, kì í sọ̀rọ̀ ìfínràn. Ọ̀rọ̀ kí ni yóò ṣẹlẹ̀ sí Ọ̀yọ́ lọ́la, ọ̀rọ̀ kí ni yóò ṣẹlẹ̀ sí Aláàfin lọ́la ń lèmi fẹ́ sọ. Ẹ bá wo body language Aláàfin, Aláàfin ò ní interest láti bá àwọn ọba kọ̀ọ̀kan ṣe, ká má sọ pé gbogbo ọba ìpínlẹ̀ Ọ̀yọ́, because àwọn ọba kan ń bẹ tí wọ́n jẹ́ loyalist Aláàfin, tó jẹ́ pé ibi tẹ́ bá ti rá Aláàfin ẹ rí àwọn ọba yìí ń bẹ. Kò sí bí yóò ṣe mọ ọkọ ìyàwó ọlọ́dì bí ó ti mọ ní ọmọ Akíndèdè ni ó ṣe ń bi òkú ìyá ẹ̀, bó ṣe kọ́ ọmọ kan tọ́ lẹ́nu pàká àwọn gba ọmọ lóòkú ọ̀jọ̀gbọ́n, ọmọ lóòkú ọ̀jọ̀gbọ́n kan. So ìyẹn túmọ̀ sí wípé kò sí bí ó ṣe burú tó tí kálukú ò ní láwọn èèyàn tí ó fi sọ́dọ̀ rẹ̀, tí kálukú ò ní láwọn olólùfẹ́ rẹ̀. Àwọn tí ń jìyàn gbé lólólùfẹ́ tiwọn, wọn wá lólólùfẹ́ tiwọn ni wọ́n rá wọn tí ń tajà fún wọn lówó gọbọi tí wọ́n sì ń rà lọ wọn, tìdùnnú wọn fi ń rẹ́rìn lọ báńkì. Wọ́n gbàgbé pé bàbá tó ta àgbàdo tó rẹ́rìn, ọmọ ẹ̀ náà dákọ̀ tí ó sunkún. Àti pàápàá eégún ọ̀kasẹ̀ ńlẹ̀, ọmọ alágbà ọ̀rà kàrà fi jẹ̀kọ. Káàkiri ìlú nìsín ọdún eégún ń lọ lọ́wọ́. Oṣù keje là á máa ń sọ ọdún eégún lù tiwa náà. Ó sì ń lọ báyìí. Ọ̀la wọn ọ̀gbàjà, ọ̀la làwọn eégún ńlá ò jáde. Àwọn èèyàn ti ń pè wọ́n lọ wòran. Làwa náà ṣe bẹ́ẹ̀ ń gba ta wà ní kékeré. Àṣà ìdílé àwọn èèyàn kan ni àwa náà lé eégún. Eégún wa wọ́n ń pè kánmọ́ gbìrì dìdì dẹ́nìdẹ́nà, kánmọ́ tètè bá ń lọ́jà, kánmọ́ lóòlù. Olóòlù ń ti Ìbàdàn, kánmọ́ lóòlù ń tọ̀dọ̀ wa. Ó dàbí ẹni pé olùgbòǹdòrò ọwọ́ rẹ̀ ní máa ń fi kánmọ́. Láyé àtijọ́ wọ́n fi ń pè kánmọ́ lóòlù. Eégún àgbà ni, eégún àdúrà ni, kì í ṣe eégún jàgídíjàgan. Àwọn eégún kan ń bẹ, eégún ńlá náà ni wọ́n, ṣùgbọ́n wọ́n á máa jantí wọn bí ehoro, bí ẹyẹ, ehoro ìbà, alálàdé ìbà, ehoro ìbà, alálàdé ìbà. Ọ̀yá
ṣèwéré kí n mo fi òun sọ làbò kí n tọ̀ sí èrò ọ̀pọ̀ bíi tẹ̀ẹ̀kan ṣèwéré a ní káwọn mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí ìtàkùn àgbáyé lórí ìtàkùn ayélujára kẹ́hìn bá sọ pé Mr. Awikonko igan rascal díẹ̀ Mr. Awikonko igan bàjẹ́ díẹ̀ àwọn nǹkan kan ń bẹ tó kò ju ẹnu wa lọ. Well, like I said, mo ní pápápá mo fẹ́ ṣe fẹ́ni púpọ̀ ṣe lẹ́nu wá ọ̀nà pọ̀ lẹ́rùn ọ̀pọ̀lọpọ̀ nǹkan la fẹ́ ṣe but still mi ò ní ṣàì reflect lórí ẹ̀ because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ń gbé pò yẹnu pé àfojúdi láláàfin ṣe táláàfin òfin tẹ̀ láwọn ọba tó kù láti lọ rè ṣe ẹ̀lẹ́mẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe rí ìṣòro kan ń bẹ tí ẹ̀dá máa ń ní ẹ̀dákẹ́dá tí bá ti ń jìjà àgbà kò ní rè èèyàn bá ṣe kò ní rè èèyàn bá rìn torí kálukú ni ọmọ pé bá a kú sọ nísìnyí ó lè pòun lòun ó lè pòun tiwa ó lè pòun wà ń bẹ ńgbà tí wọ́n bí wa ṣẹ́ni tí bá ti ń jìjà àgbà kì í ṣe bẹ́ẹ̀ lọ́rẹ̀ẹ́ ńlá fi pé àgbà tó bá kanú kọ́ mọ́ kanlé torí tó bá kanú tó kanlé kò ní rè èèyàn bá gbénú ilé ọ̀hún ara ò sì lè dá àràdá àfi tára bá fẹ́ dáràn lókù kò sí bẹ́ẹ̀ èèyàn kó ṣe dálé ayé ara ẹ̀ ṣe kò sí bẹ́ẹ̀ dá kó ṣe dálé ayé ara ẹ̀ gbé bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ bá ń ṣí program yẹn kò sí bẹ́ẹ̀ yóò ṣe dálé ayé ara ẹ̀ ṣe kò sí bẹ́ẹ̀ yóò ṣe dálé ayé ara ẹ̀ gbé nǹkan tí ò yé Ọ̀yọ́ tí ò yé Aláàfin náà because ní ọdún yìí náà làwọn ọmọ Ọ̀yọ́ sọ wípé k'Aláàfin tiẹ̀ mọ́ lọ sóde kankan kó mọ̀ bá rí embarrassment mọ́ wọn mọ̀ wípé kádéjúmọ́lé nǹkan ni kì í jẹ́ kéèyàn rẹ̀ embarrassment ìmọ̀ àwọn ara ẹni ni kì í jẹ́ kéèyàn rábùkù torí àbùkù níbo ń bá ti jí lójúmọ́ tó ń tọ́jú tó ń tọ́nu tó ń gbé báàgì kọ́pá ẹni tó lówó tàbí lórúkọ lòún máa ń wá káàkiri ó lóun wá ṣàkíyèsí wọn pé àwọn náà yìí dúró de òun mọ́ bá rí tó ń bọ̀ wọ́n mọ̀ sá lọ lẹ́lẹ́lẹ́ni mọ́ bá rò níwájú wọn sáré padà sẹ́yìn mọ́ bá rò lẹ́yìn wọn mọ̀ sá hàn nífẹ̀ẹ́ jẹ́ kó òun lé wọn bá ìkọ̀ọ̀kan nu wọn tí ò bá mojú tí ò mọ́ra tí ò bẹ̀rù ni ìmọ̀ ń kọlù òun tó mọ̀ ń padà kọlù so bu fún mi kí n bu fún ọlọ́pọ̀lọ́ kí lódò ká bọ̀wọ̀ fúnra ẹni kò dín nǹkan kan kù lára ẹni respect is reciprocal ẹni tó bá ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún ọmọ ẹgbẹ́ irú èèyàn bẹ́ẹ̀ máa ń pẹ́ láwùjọ irú èèyàn bẹ́ẹ̀ máa ń níyì láwùjọ irú èèyàn bẹ́ẹ̀ máa ń dán kú ni so ló fi jẹ́ wípé bíbélì sọ wípé òun wo agbéraga lókè réré ṣùgbọ́n òun júbà onírẹ̀lẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀kọ́ ńlá rí kọ́ nínú bíbélì àti nínú kùránì gbogbo ń tọ́jẹ̀wé mímọ́ so like I said bàbá wa Adéwọ̀lú Ládọjà wọ́n líìdì àwọn ọba tó kù lọ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ tẹ́wọ́ gbà wọ́n bá wọn sọ̀rọ̀ we have our own president torí mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹni tó létí ìgbọ́ àtàyà àgbà ṣe nínú àwọn tí ń díje ńgbà náà mo ní Bọ́lá Ahmed Tinubu ni yóò wà approachable yóò ṣe é súnmọ́ because Yorùbá ní ẹni tí ò ṣe é súnmọ́ yóò ṣe é rí sá so now kí ni ìfẹ́ ti àìbáwọn ṣe lọ́yọ̀ọ́ àìbáwọn ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ tẹ́ bá wò dáadáa lẹ́rìí pé Aláàfin ti tó tán yes irin térin ẹfọ̀n tẹ́fọ̀n ṣùgbọ́n bí tí wù kó rí ẹnìkan náà ni ó ju ẹnìkan lọ bóyá lọ́jọ́ orí bóyá nípò tá a bá ń sọ pé Ọlọ́run lọ̀gá gbogbo wa oníkẹ̀kẹ́ ọlọ́gá ọlọ́kadà lọ̀gá oníkẹ̀kẹ́ onímọ́tò lọ̀gá ọlọ́kadà típà lọ̀gá oníkà tírélà lọ̀gá típà ọkọ̀ ojú irin lọ̀gá tírélà so Ọlọ́run lọ̀gá gbogbo wa. Having said that society tá a wà ilé ayé tá a wà yìí Yorùbá ní ká dọ̀bálẹ̀ fáràrá kò pé tá a bá dìde ká mọ̀ ga jù lọ àkọ́kọ́ nìyẹn wọ́n tún wá ní bí aràrá ò bá ṣe bí wèrè àwọn ọmọdé rò wípé ẹgbẹ́ àwọn ni máa ń já kí wèrè bọ́lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti sọ fún ẹni tá a bá jù lọ kó lè mọ̀ wípé a kì í jọ ṣe ẹgbẹ́. Having said that now mo ń sọ̀rọ̀ nípa kí ni effect tí kinní ọ̀hún máa ní sí Aláàfin àti Ọ̀yọ́
a ti sọ sẹ́yìn pé a kì í sọ pé kí ọmọdé ọmọ dẹ́tẹ̀ bó bá ti lè dánú gbógbé, a kì í sì sọ wípé kọ́mọdé ọmọ hu eyín gangan bí ọba ti rétè òkè fi bò ó. So gbogbo àrà tó bá wu kálukú ló lè dá láàyè rẹ̀ láàfin rẹ̀, ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ tí ò ṣeé dá ṣe. bí èèyàn bá sì lóun ọ̀ dá ṣe, wọ́n máa ń pè wọ́n ní adẹ́tẹ̀ tọ́kọ́lé tiẹ̀ sọ́tọ̀ tàbí tọ́kọ́lé tiẹ̀ sínú igbó. irú ẹni bẹ́ẹ̀ wọ́n máa ń yà wọ́n sọ́tọ̀ ni, wọn ò ní bá wọn dá sí nǹkan kan. Now tá bá wò dáadáa, Ọ̀yọ́ is a town, Ìbàdàn is a city. ṣàṣà ní nǹkan tí Ìbàdàn ò ní lè dá ṣe láàyè ara wọn. Lóòótọ́ wọ́n ń béèrè fún Ìbàdàn state, ṣùgbọ́n kó tó di pé wọ́n lọ, ṣàṣà ní nǹkan tí wọn ò ní lè dá ṣe torí àwọn fúnra lára wọn níjọba ìbílẹ̀ 11. Ìbàdàn sì tún bá wọn ìlú Òkè Ògùn ṣe, wọ́n ń bá Bàràpá ṣe. Ó túmọ̀ sí wípé whatever tán bá fẹ́ ṣe, tán bá ti mú Ògbómọ̀ṣọ́ mọ́ra, tí wọ́n mú Ìbàràpá mọ́ra, tí wọ́n mú Òkè Ògùn mọ́ra, wọ́n succeed. Kò sí ní tí Ọ̀yọ́ nìkan lè dá ṣe without the help of Ìbàdàn, without the help of Ògbómọ̀ṣọ́, without the help of Òkè Ògùn and Ìbàràpá. Tí ẹ ti rí pọ́yà lọ́tọ̀ọ̀tọ̀. And again, tẹ́ bá wò látìgbà tí wọ́n ti launch Ọ̀yọ́ State Traditional Council yìí, Traditional Council and Chiefs, tẹ́ rí pé Aláàfin ò tí ì attend. Now Ọ̀yọ́ ní ò gbọ́dọ̀ attend torí pé wọ́n nígbàgbọ́ wípé ìtàn adìẹ ipò Aláàfin kì í ṣe pínpín. Àwa dẹ̀ sọ fún wọn wípé ọmọjá ti kó níye tọ́wà, ejò ti kú ọ̀pọ̀ òǹbí tàná, pé ayé ti lajú, gbogbo àwọn kọ̀máǹdì ìgbà yẹn ò wọ́ọ̀kì mọ́. Kájọ kọ́mọ lùpọ̀ bọ́, kájọ great papọ̀, kájọ dàgbàsókè papọ̀, kájọ develop papọ̀, kájọ progress papọ̀ nígbésí ayé tó wà nísìn. Ṣùgbọ́n Ọ̀yọ́ ní kò rí bẹ́ẹ̀, wọ́n ní kàkà bẹ́ẹ̀ kí ọba àwọn ọmọ lọ sí ìpàdé lọ́balọ́ba. Ẹ jẹ́ kí n sáré sọ effect tó máa ní sí wọn. Àkọ́kọ́ ni wípé number 1, Ọ̀yọ́ nìkan ni ọmọ dálé ayé ara wọn ṣe. So now ńgbà tí Ọ̀yọ́ ọba lọ sípàdé, tálàfin ò lọ sípàdé lọ́balọ́ba báyìí, ńgbà tí Adéwọ̀lú Rashidi Ládọjà tó jẹ́ alága ìgbìmọ̀, bàbá ó lọ ọdún 2. Lẹ́yìn ọdún 2 tí wọ́n Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó lọ ọdún 2 ní ó tó wá kan Aláàfin. Now tell me, Aláàfin ò lọ ní gbogbo ọdún 2 tí Ládọjà ó fi ṣèjọba. Aláàfin ò lọ ní gbogbo ọdún 2 tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó fi ṣèjọba. Ó di 4 àbí? Sáláàfin ó wá jẹ alága ìgbìmọ̀, ẹ wá mọ expect Ṣọ̀ún níbẹ̀, àbẹ́ mọ expect Olúbàdàn ńbẹ̀, àbẹ́ mọ expect àwọn tó jẹ́ loyalist tiwọn náà ńbẹ̀. Àwọn náà dẹyẹ sí ni, wọ́n yọ̀ǹda ẹ̀ pé kó náà mọ dá sí pẹ̀lú àwọn olólùfẹ́ rẹ̀. Nígbà tí ìjọba bá sì tún kúrò lọ́dọ̀ rẹ̀, wọ́n tún mọ bá pàdé ìgbìmọ̀ lọ́balọ́ba lọ. Now ọ̀pọ̀ lẹ́sùn fi yagi lóko, bí wọ́n bá pọ̀ tán fira wọn ṣọ̀kan, tí wọ́n jọ tọ̀pọ̀ tó lè hó, tí wọ́n jẹ́ kírú láwọn panupọ̀ sọ́nà kan, wọ́n ó lè dìpọ̀ láti gba nǹkan kan so, láti gba nǹkan kan gbòógì sípínlẹ̀ Ọ̀yọ́. Tẹ́ bá rí ńgbà tí wọ́n lọ sọ́dọ̀ gómìnà, ńgbà tí wọ́n lọ sọ́dọ̀ ààrẹ lánàá, the way bí wọ́n ṣe pọ̀ lọ, ó mú iye àtàpọ́nlé wá. President fẹ̀rín kò wọ́n lọ́nà, ó gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. Kárìn pọ̀ yíyẹni, kárìn àpọ̀ yíyẹni. So kí wọ́n bá lọ bẹ̀ gangan, bàbá wa Adéwọ̀lú Ládọjà wọ́n sọ̀rọ̀ ń táwọn lọ ṣe ń tó gbé àwọn lọ. So ẹ jẹ́ sáré wo. Why we visited Tinubu, bàbá Ládọjà Rashidi Ládọjà has explained the rationale behind the visit of traditional rulers in Oyo State to President Bola Tinubu. The Olubadan made this known in the statement signed by the media aide Chief Adeola Oloko. The statement was made available to àwọn oníròyìn. Now Olubadan and other prominent traditional rulers in Oyo State visited Tinubu on Thursday. Àná náà wọ́n lọ. Alright, the traditional rulers in attendance, apart from the Olubadan, wà di Olúgbọ̀n Òforílẹ̀ Ẹ̀gbọ́n. Bàbá lẹ̀ bẹ́bẹ́bẹ́ mọ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ọba Francis Alao, the Asẹ́yìn of Ìsẹ́yìn, wọn ò gbẹ́yìn wọn lọ. Ọba Sefiu Oyèbọ́lá, the Balógun of Ìbàdàn land. Ọba Tajudeen Ajíbọ́lá and the Òsì Olúbàdàn, Ọba Abíọ́dún Kọ́ládàísí, wọ́n jọ lọ ni. Other monarchs at the meeting were the Alájàwọ̀ of Àjáàwá, Ọba Adéyẹyè Oyètúnjí,
the Ààrẹ Àgọ́ of Ògbómọ̀ṣọ́, High Chief S. Ọ̀tọ̀lórin, who represented the Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ and the Onígbẹ́tì of Ìgbẹ́tì, Ọba Abíóyè Bashiru Ọlálékan. Tẹ́ bá wò dáadáa, ẹ rí wípé àwọn ọba tí wọ́n nífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Olúbàdàn wọ́n pọ̀ gan. Kennedy, Olúbàdàn ti dàgbà, Olúbàdàn ti ní achievement tó pọ̀, Olúbàdàn ti ó ti ṣe nǹkan tó pọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, but still bàbá yìí tún rẹra wọ́n lẹ̀ láti bá everybody ṣe, because anybody tó bá wà lókè táwọn èèyàn kan sì wà ńlẹ̀, kó o tó lè bá wọn ṣe, kó o tó lè kó pẹ̀lú wọn, you need to come down to their level. So ẹni tó bá wà nílẹ̀ ló difficult fún láti go up to the level of àwọn tó wà ní higher places. Ló fi jẹ́ pé bàbá ara àwọn èèyàn tó jù wá lọ tàbí tí wọ́n wà nípò gíga tàbí tí wọ́n wà nípò ńlá, a mọ̀ sọ pé wẹ́ torí ipò tí wọ́n wà ni wọ́n fi ń rẹ́ wá jẹ ni. Ìwọ náà gbàdúrà kó o jẹ́ èèyàn ńlá. Stop accusing anybody tó bá ti rí ṣe lẹ́gbẹ̀ẹ́ lé yín. Gbogbo àwọn tó bá ti rí ṣe lẹ́gbẹ̀ẹ́ lé yín ni wọ́n máa ń fojú ológun owó wò, because o nígbàgbọ́ pé èèyàn lè ṣiṣẹ́ owó ẹ̀ kọ́ dẹ̀ sórí eré ń bẹ̀. Majority àwọn èèyàn tí wọ́n là tán lu lẹ́gbẹ̀ẹ́ yín sílẹ̀ máa ń yín mú sí wọn. Tẹ́ mọ̀ pé ẹni ẹlẹ́ni ó ti dọ́gbọ́n sí, ẹlẹ́yọ kan ló gbé, òun méjì ló gbé, irọ́ gbàdógóje rọ̀ wájà. So bàbá Adéwọ̀lú Ládọjà already láti come down to the level of everybody. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Ọọ̀ni ti Ilé Ifẹ̀, n ti máa ń wú ọ̀pọ̀lọpọ̀ wa lórí nu. Ńgbà tá a bá rọ̀ Ọọ̀ni tí ń yára mọ́ èèyàn, tí ń bá àwọn èèyàn ṣe pẹ̀lú position yẹn. So now Ládọjà, in the statement signed by Oloko, noted that he and the other traditional rulers visited Tinubu to thank him for the release of the abducted students and teachers in the state. Mo sọ lẹ́ẹ̀kan pé ó wà lára tó gbé wọn lọ. Ládọjà, who also doubles as chairman of the Oyo State Council of Obas and Chiefs, explained that the visit to Tinubu was also aimed at appreciating the efforts of his administration in tackling the deplorable condition of federal roads linking Ibadan in particular and Oyo State in general with neighboring states. Well, àkàndọ̀rà Awikonko, bẹ́ẹ̀ bá rí èèyàn kan lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí tó bá sọ fún pé kí ni Tinubu ń ṣe, ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ń bo ló kó ojú ẹ̀ sí, só ń fojú ẹ̀ ríran ṣá, sọ́pọ̀ tẹ̀tì ṣé ìsọlọ́tẹ̀, because lára àwọn ẹgbẹ́ alátakò, lára àwọn ọlọ́tẹ̀, lára àwọn ọ̀tá Tinubu kò ṣe nǹkan kan, ṣùgbọ́n lójú àwọn èèyàn tí wọ́n mọ̀ wípé tán mọ in tó take láti ṣiṣẹ́ nínú ìlú, wọ́n mọ̀ wípé Tinubu ń ṣe nǹkan, Tinubu ń ṣe nǹkan, ẹni tí ó mọ̀ kó forí sọlẹ̀, Bọ́lá ń ṣe nǹkan. Tẹ́ bá wo dáadáa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin lédè Nàìjíríà ni wọ́n ti ń ṣe ọ̀nà tó jẹ́ quality káàkiri. Ṣé Ìbàdàn sí Àkúrẹ́ la fẹ́ sọ, àbí Lagos Calabar, àbí Ondo sí Ọ̀rẹ́ tí ń lọ lọ́wọ́? Oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń ṣe lọ́wọ́ báyìí tó dẹ̀ jẹ́ quality ọ̀nà. Majority nǹkan ni Bọ́lá Ahmed Tinubu ti ṣe tí ó ṣẹlẹ̀ rí, tó túmọ̀ sí pé ó ní focus tó dáa. So now ẹ máa gbọ́ o, wọ́n ní the roads according to him including the Ìbàdàn Ìjẹ̀bú Òde road, wọ́n ti ń ṣe léyìn náà, the dualization of the Ògbómọ̀ṣọ́ Ìlọrin road and the Badagry Sokoto road through Ìbàràpá and Òkè Ògùn areas of Oyo State. Can you imagine that? Yàtọ̀ sí Lagos Calabar. So ó túmọ̀ sí pé Bọ́lá Ahmed Tinubu ńgbà tí ó bá fi ẹnu ọkọ̀ ètò ìṣèjọba gúnlẹ̀ lọ́dún 2031 yóò ti bá orílẹ̀-èdè Nàìjíríà débi tó lápẹẹrẹ. Bàbá tó fọwọ́ ara wa dá padà fáwọn tí ó tún fà wá sẹ́yìn padà, eléyìí ó dìgbà náà ná. Alright, he said the roads when completed will open up many towns and villages along the corridor. Yes, of course. Gbogbo àwọn ìlú tó wà lójú ọ̀nà gbogbo ibi táwọn títì gbà, bóyá Lagos Abẹ́òkúta express road ní o, àwọn ìlú tó wà àbí ẹnu mi àgò Lagos Calabar road, àwọn ìlú tó wà lọ́tún lósì ojú wọn máa hàn síta. Ilé tí wọ́n pè ní Badagry Sokoto road ó máa gbé ojú àwọn ìlú kan àti ìletò kan, yóò gbójú wọn síta, business tí wọn náà máa boom, ọrọ̀ ajé wọn máa rú gọ́gọ́ sí i. So ẹjẹ́ àpọ̀ tẹ̀tí ká gbéfẹ́ lárugẹ. Ó ní okay,
Ladoja, in the statement made available to newsmen on Thursday night, said, and I quote, "The visit to Mr. President was also aimed at appreciating the effort of his administration in tackling the deplorable condition of federal roads, linking Ibadan in particular, and Oyo State in general with neighboring states. On the recent release of abducted teachers and students in Oriri from captivity, Oba Ladoja stated that even though they did not doubt the capacity of the Nigeria security operatives to deliver, there were fears over the possibility of the victims' recovery at some point. This is why we believe that the efforts of both President Bola Ahmed Tinubu and all stakeholders are commendable." Ọba Rashidi Ladoja òun náà ni wọ́n sọ gbogbo eléyìí. Bẹ́ẹ̀ bá gbọ́, bẹ́ẹ̀ bá wo fídíò yẹn, ẹ máa rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n sọ̀rọ̀. Àwọn náà commend àwọn security agents tiwa fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe fún rescue ti àwọn ọmọ wa ní Ahoro Ìṣẹ̀lẹ̀. Bàbá dẹ̀ sọ wípé àwọn ọmọ negotiate pẹ̀lú àwọn jàǹdùkú ni, pé ní negotiate pẹ̀lú àwọn jàǹdùkú bí ìgbà téèyàn mọ̀ ń ró wọn lágbára ni. No, àwọn ìjọba kan ti ró wọn lágbára sẹ́yìn, àwọn ò fẹ́ tẹ̀lé ibi tí àwọn ìjọba tàná tẹ̀lé. So that is wọ́n break protocol. Bọ́lá Tinubu break protocol. Bí èmi náà ṣe máa ń like káwọn èèyàn ṣe nìyẹn. You have to break protocol at some point. Kì í ṣe wípé ká sọ pé I am standing on existing protocol. Ẹ gbàgbé existing protocol. Now, lórí ọ̀rọ̀ ti Aláàfin, àyè wà fún ìrònúpìwàdà. Gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ, àyè wà fún ìrònúpìwàdà. Lóòótọ́ gbogbo alájẹ̀bi kinní kan, ẹ̀bi kí la jẹ, ẹ̀bi èrò wa. Torí gbogbo ala máa ń nígbàgbọ́ wípé gbogbo nǹkan tá à ń ṣe lọ́tọ̀ tọ̀nà lójú wa. Ohun tí ta bá rí èèyàn pé wá ṣàkíyèsí, nígbà mi ta bá rí èèyàn pé wá ṣàkíyèsí gan yóò dàbí ẹni pé wọ́n ń bú wa ni. So lọ́pọ̀ ọgbà tẹ bá wo dáadáa, ẹ rí wípé àwọn nǹkan kan ń bẹ téèyàn kì í dàgbà jù. Yorùbá ní èèyàn kì í dàgbà sí ní tí ọba mọ̀, téèyàn ọba mọ̀ ṣàgbà ẹni. So now gbogbo èèyàn, gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, àbí kí n sọ pé gbogbo ọmọ káàárọ̀ oòjíire náà ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìlú, ni wọ́n sì máa ń ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún Aláàfin. Kì í ṣe Aláàfin Ọ̀wọ̀ Adé o, gbogbo Aláàfin tó bá jẹ wọ́n máa ń respect wọn, a máa ń gbé wọn sípò tó ga. Ṣùgbọ́n ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ọdún tó lọ sọ́dún yìí ń lọ fa oríṣiríṣi fàákájà. Èmi wá nígbàgbọ́ pé gbégbé bá ti regbé ó yẹ kégbé ó regbè. Bàbá gbàgbé ọ̀rọ̀ àná ànírẹ́ nìkan àbá ṣeré. Ọ̀rọ̀ lórí ta ni ó sọ lórí ọba nípínlẹ̀ Ọ̀yọ́, eléyùn gómìnà ti gbé ìgbésẹ̀ tó jẹ́ ìgbésẹ̀ akin wípé pínpín la ó pín pẹrẹgẹdẹ, pínpín la ó pín pẹrẹgẹdẹ, kò ní jẹ́ tiẹ̀ kò ní jẹ́ tèmi, pínpín la ó pín pẹrẹgẹdẹ. Ṣé wọn bí tó ní ti jẹ jáde láyé ìgbà kan tí wọ́n máa tán sọ̀tàn kan fún àgbà tá a wà kékeré pé ọba Solomoni nínú gbogbo nǹkan táwọn ẹgbẹ́ ń béèrè, kò béèrè owó, kò béèrè ọlá, kò béèrè òkìkí, oníkọ́lọ́ ó fún un ní nǹkan mẹ́ta, kó fún un lọ́gbọ́n, ìmọ̀ àti òye. Ọlọ́run wá fún un lọ́gbọ́n, ìmọ̀ àtòye, ọwá lòun ó dánwò. Ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀, ọkọ kan níyàwó méjì, Anna, Penina, Atelikena, ó wá níyàwó méjì. Irọ́ o, kì í sáwọn o. Ọkùnrin sá níyàwó méjì, àwọn méjèèjì bímọ. Ńgbà tí wọ́n sùn lálẹ́, ìkànnù àwọn ọmọ yẹn já láìsí. tó ẹni tọ́mọ ẹ̀ já láìsí ọkàn exchange ẹ̀ pẹ̀lú ọmọ míì ni bó tiẹ̀ jẹ́ wípé àgbà ìtàn yẹn gbọ́ dáadáa ń gbà tá a dàgbà tán torí kò sẹ́ni tí yóò bímọ tí ò ní dá ojú ọmọ tiẹ̀ mọ̀ kò sí bí ọmọ ó sì pọ̀ tó tí ọlọ́mọ ò ní mọ̀ wípé tọ̀dọ̀ mi lélẹ̀ yìí báàjọ́ ọkùnrin náà gbogbo wọn báàjọ́ obìnrin náà méjèèjì ọlọ́mọ sáà gbọ́dọ̀ recognize pé ọmọ tèmi lélẹ̀ yìí so ṣùgbọ́n nígbà yẹn nǹkan jẹ́ kó yé wa ni pé ẹni tó bímọ ọmọ rẹ̀ ń wá exchange ọmọ yẹn ẹni tó tọmọ tiẹ̀ kú ó gbé òkú ọmọ sí àyà olóorun ìyá tó jẹ́ ìyáálé àbíyàwó rẹ̀ tó ń sùn débi pé wọ́n ń pààrọ̀ ọmọ níwájú ẹ̀ tí ò jí èmi ò sábà rí àwọn abiyamọ tí wọ́n máa ń sunrú oorun bẹ́ẹ̀ tó yẹ jẹ́ wípé tẹ́ bá ta wọ́n pẹ́ wọn ò ní jí tẹ́ fi gbé ọmọ láyà wọn tẹ́ fi gbé lọ sọ́dọ̀ tí àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àmọ́ bóyá orí bẹ́ẹ̀dì kan náà wọ́n ń sùn bóyá ni wọ́n sì fi sùn gbà náà níbi tó jẹ́ pé ó ṣe é pààrọ̀
tẹ́nìkan ò ní wọ yàrá ẹnìkejì àmọ́ bọ́n ṣe gọ̀ tó fi jẹ́ pé wọn ò tilẹ̀kùn wọn lẹ́yìn tó ń tàn fi wọlé wọ́n sàárọ̀ gbogbo ẹ̀pọ̀ fún àgbà náà ńgbà tí ó wá yá ìjà wá bẹ̀rẹ̀ pé ọmọ mi ni kì í sọ ọmọ rẹ ọmọ mi ni ọmọ rẹ kọ́ ọmọ náà wá kó wọn lọ síwájú Solomon wá ní ókè abẹ́ni lórí ó ní sáà ó yá fa idà rẹ yọ náà ìsìn àwa kò mọ ẹni tó ní òkú ọmọ àwa kò sì mọ ẹni tó ní ààyè ọmọ kò sí nǹkan méjì tí a ó ṣe ju pé a ó pín òkú ọmọ sí méjì a ó pín alààyè ọmọ sí méjì a ó sì pín fún àwọn arábìnrin méjèèjì yìí kí wọ́n mọ mú abala kọ̀ọ̀kan lọ ìdájọ́ mi nìyẹn ó yá ẹja pín pé obìnrin tó ní ọmọ gangan ṣùgbọ́n tó jẹ́ pé òkú ọmọ wọn gbé fún ọba ní olúwa mi ẹ dúró ẹ má tí ì pín ẹ gbé fún tọmọ bá dàgbà ọmọ ìyá rẹ̀ ní ìkejì tó nǹkan tó jẹ́ pò ń gangan lólùkọ́ bá sọ pé irọ́ olúwa mi ẹ pín tẹ́pín lẹ́ẹ̀kan náà ẹ bá wa pín kò gbọ́dọ̀ kò ní jẹ́ tiẹ̀ kò ní jẹ́ tèmi ní Solomoni wá sọ pé abiyamọ lélẹ́yìí ẹ ń lọmọ gangan lélẹ́yìí ẹ gbé ọmọ rẹ̀ fún kọ́mọ gbé ọmọ rẹ̀ lọlé kí ni eléyìí túmọ̀ sí òní wípé ńgbà tẹ́ bá sọ wípé kàkà kí Olúbàdàn jẹ alága ìgbìmọ̀ lọ́balọ́ba kẹ́nìkan kọ́ mọ̀ jẹ́ kí wọ́n gbé fẹ́nìkan wọ́n gbé fún Aláàfin nìkan kọ́ mọ̀ jẹ́ títí ayé níbi tá a bá lé ayé dé yìí níbi tó jẹ́ pé tá a bá kó Ọ̀yọ́ sínú Ìbàdàn ò ní fìlì ẹ̀ pé ìlú kankan dé àárín òun with due respect sí gbogbo ọmọ Ọ̀yọ́ ní tí mo ń gbìyànjú àti sọ ni wípé ayé ti lajú ẹ̀jẹ̀ akọ́mọ lùpọ̀ bọ́ ẹ̀jẹ̀ ayé sọra wa lẹ́nu kí Ọ̀yọ́ yé sọra wọn lẹ́nu ń gbé àwọn ni wọ́n ń ṣe báyìí àtàbá àwọn ni wọ́n ń ṣe báyìí ẹ̀jẹ̀ kápọ̀ wọn lùpọ̀ bọ́ bálá bí Olúbàdàn bá ṣèjọba tán tálàfin ọba ṣe tí sọ Ògbómọ̀ṣọ́ ṣèjọba tán tálàfin ọba ṣe kálàfin ọmọ expect pé ẹnìkan kọ́ bóun ṣe o àní léyìí bí ìgbà téèyàn ń gbẹ̀ngì oró ni kálàfin ọmọ jẹ́ kó pẹ́ jù kí wọ́n tó ṣàtúnṣe kò sàn Aláàfin ò ní láti dúró dẹni kankan kó fáwọn ní go ahead láti pe Olúbàdàn bí wọn ò bá sì pe Olúbàdàn láti yọjú síbi tó Olúbàdàn ti ṣe nǹkan tàbí nǹkan tán máa ń ṣe ní Ọ̀yọ́ state láti yọ síbẹ̀ tẹ̀rítọ̀yàyà everybody fi máa welcome Aláàfin tìdùnnú everybody ni wọ́n fi yọ̀ mọ́ra wọn kò sẹ́ni tí ò tó tán nulẹ̀ ẹ̀ láàrin wọn kò sẹ́ni tí ò lè gbọ́ bùkátà nulẹ̀ ẹ̀ kò sẹ́ni tó nídìí ẹ̀pẹ́ nìkankan láàrin wọn ṣùgbọ́n láti mú society wa dáa à ń láti múnú ilé wa dáa bínú ilé wa bá ti dáa àdúgbò wa ó dáa tádùgbò wa bá ti dáa ìlú wa ó dáa tìlú wa bá ti dáa ìjọba àbílẹ̀ wa ó dáa tíjọba àbílẹ̀ wa bá ti dáa constituency wa ó dáa tí constituency wa bá ti dáa senatorial district wa ó dáa tí senatorial district wa bá ti wà lálàáfíà ìpínlẹ̀ wa ó dáa tí ìpínlẹ̀ gbogbo wa bá ti wà ní àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà yóò dáa yóò sì wà ní àlàáfíà èmi ò rí jù bá ń lọ Àkàndá ọ̀rọ̀ Awíkonko Àjàó ọ̀rọ̀ Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ still Aláàfin wà entitled sí opinion àti decision rẹ̀ bó bá wù ú ó lè lọ pàdé lọ́balọ́ba bó bá wù ú ó lè mọ́ lọ pàdé lọ́balọ́ba bó bá wù ú ó lè dá Ọ̀yọ́ Town Traditional Council of Chief and Ọba kalẹ̀ sì wá ra wọn tí Aláàfin ó kó sí torí gbogbo aláhoro náà l'Aláàfin ọba ṣe ọlọ́jà ọ̀dà bóyá sì ti ń bára wọn ṣe báyìí o àdúrà wa náà ni pé kí wọ́n bára wọn ṣe k'Aláàfin ó fa gbogbo àwọn aláhoro mọ́ra eléyìí tí wọ́n fi ń gbéra wọn lọ ilé ẹjọ́ pé kán bọ́ oyè lọ́kàn lọ́rùn wọn and mọ̀dẹ̀ ń gbọ́ fìrìnfìrìn ń pé ìgbàgbọ́ àwọn ọmọ Ọ̀yọ́ ni pé bí gómìnà míì bá dé lọ́la bóyá pé wọ́n ọ̀rọ̀ tí mi ò fi díẹ̀ múlẹ̀ ni o tí mò ń gbọ́ gẹ́gẹ́ bí àhesọ ọ̀rọ̀ ń pé tí gómìnà míì bá dé according to wọ́n negotiate pẹ̀lú òǹdíje dupò gómìnà kan lọ́wọ́ pé tó bá dé yóò bọ́ ilẹ̀kẹ̀ àbí yóò bọ́ oyè kúò yóò gbà dé kúò lórí àwọn aláhoro àti ọlọ́jà mo wá ní èmi ò mọ̀ tàwọn aláhoro tó kù ṣùgbọ́n ti ọlọ́jà òun nìkan ni èmi ò rò pé ó lè ṣẹlẹ̀ tọlọ́jà ò lè ṣẹlẹ̀ láéláé so kò sẹ́ni tí ó gbà dé kúò lórí ọlọ́jà mi dẹ̀rù pé àwọn aláhoro náà lè gọ̀gọ̀gọ̀ kan gbádé orí wọn lẹ̀ ní tí ó bá dà ní ó yàdà bọ́n dẹ̀ gbádé kalẹ̀ wọn ní bẹ́ẹ̀ nìkan kan ṣe torí pé bàbẹni tó joyè tí ọ̀kadún lóòótọ́ sàn ju bàbẹni tí òróyè jẹ lọ ṣùgbọ́n kò sẹ́ni tí ó joyè tí ó fẹ́ gbé agbára oyè kalẹ̀ it's not possible it's not possible it cannot possible. Àkàndá ọ̀rọ̀ Awíkonko kí n mọ́ gbà kó yín ẹ jẹ́ kí n yọ̀ǹda yín. a ní rí jù báyìí lọ lórí ètò ilé nìí
ẹ má gbàgbé láti bá wa like kẹ́ ẹ subscribe kẹ́ ẹ lè máa padà jẹ irú àǹfààní nígbàkúgbà tá a bá ti post fídíò. Ó dàbọ̀.